Morning, my love. My darling. How was your night? Fine. Yes. Great. Má sọ fún mi pé o ti ready to fẹ́ máa lọ síbi iṣẹ́ o. Tó dẹ̀ tí jẹ breakfast. I need to go now. I have a lot on my plate. Besides, ìwọ ló pẹ́ jí. So o fẹ́ máa blame mi nísìn. Tó dẹ̀ pé wọ́n lo disturb mi ní gbogbo òru tó jẹ́ kí n sùn gbádùn. Wait, èmi disturb all through the night. Torí nǹkan kékeré tá ṣe yẹn. Just 30 minutes. Bọ́láwọ̀n, you call that nǹkan kékeré? That was huge. But compared to the norm. Ó fẹ́ ṣe mí léṣe. Alright, darling. Besides, ara mi ò really wà okay kó tiẹ̀ tó di ipò dé láti ibi iṣẹ́ lánàá. I was not feeling fine. Bá ti sọ fún mi now, so mi ní disturb ẹ. Kì í ṣe disturbance o, because I also enjoyed it. Besides, mi lè fi ẹ́ sílẹ̀ kí n wá jẹ́ kí àwọn ọmọ ẹlẹ́sẹ̀ ṣoṣooṣo yẹn. Wọ́n máa ranjú mọ́kọ mi. Bóyá o tiẹ̀ kí n fún wọn face ní tẹ́lẹ̀, but because you're actually feeling like, mi lè jẹ́ kí anybody gbọ́kọ mi lọ́wọ́ mi. Come here, come here. I'm really well. I've always told you this. That no one, I repeat, no one can ever take me away from you. Aww, that's the kind of assurance I always need from you. And you will always get it from me. Thank you. I have a gift for you. A gift? What is it? Close your eyes. No. Oh my God, me like suspense. Let me see. Bangles. Bọ́láwọ̀n, must you always do this? Every time tó bá jáde ló máa ra nǹkan fún mi like ìṣọmọdé. You don't have to keep wasting money on stuff like this. Are you saying I'm too extravagant or what? You're my life. You're everything to me. So, nǹkan tó bá wù mí ni mo lè ṣe fún ẹ. It's my duty to make you happy. Ara tó bá wù mí ni mo lè fi ẹ́ dá. I can buy you houses every day. I can buy you cars every day. You're my wife. All I want from you is thank you. Okay? Thank you. 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 No. Thank you. I'm wearing this for you myself. Can I have your hand? Do you like it? I love it. You're so sweet. Come here. I love you, darling. I love you too. Thank you. That's it. So I need to go now. I'll miss you more. Make sure we go to the hospital, go check her. All right, I will. I love you, darling. Mama. Thank you, darling. Let me see you. No, 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 no. Late soon. Oh God. Wasiu dẹ̀ lòun ṣe mọ́tò yìí last week. Kí ni gbogbo eléyìí báyìí? How much do I have to be spending on this car every time? Kí ni mo fẹ́ mọ́tò ń ṣe báyìí? I checked, I just... To start mọ́ báyìí. Owó ti sú èmi o, I have to go. Máa filẹ̀ máa lọ bá kíní ni. It's late already. I have to get a bike or something. Ooh. Hello, Wasiu.
Mọ́tò tó ṣe tún ti dẹnu kọlẹ̀ síbí báyìí mo dẹ̀ ti late mo lọ sọ́fíìsì. Ṣé bó ló gba tí gbogbo ẹ̀ sí last time? Well, side ibi ọba dé yẹn ló dákú sí bí a kò wá bá mi lọ́fíìsì kò gba key. Kò lè wá bá mi check ẹ̀. Àwọn bag mi everything wà ń bẹ̀ so I will just it's safe, I think it's safe so tètè wá bá mi lọ má pẹ́ o. Ah. Oh. Bike. Oh, I hate this. Bike. Late already. Èmi náà ni mo pe meeting mo ní 8 o'clock. Èmi mo tún máa late the meeting báyìí. Bike. Obayemi. Just wait for me. Be fast now. Ẹ ṣe kíá. Sorrow. Just let me go. I go describe for you, no worry.
wife. Sorry, ẹ dẹ̀ sọ pé gbàtẹ́dé láàárọ̀ báyìí lè ṣe bá wọn. That's how I met my wife when I came in this morning. Okay, sorry. Ẹ dẹ̀ sọ pé ẹ̀yin nìkan lẹ ń gbé nílé. Just my wife and I. Lọ́mọdọ̀ ní security. A ṣẹ̀ṣẹ̀ fẹ́ gba security ni. Then ìyàwó mi lòun ò ní ọmọ ọ̀dọ̀ pé òun máa ṣe house chores, òun dẹ̀ máa dáná fún ara òun. And now she's dead. All right. Let me put the call through. Please do. Araoluwa, why? Araoluwa, why? Yeah, hello, Sir Mike. Yeah, a ti wà níbi tí sin yẹn ti ṣẹlẹ̀, sir. Yeah. No, sir, I need assistance in by sir. Oh, okay, sir. Ma'll send the address and straight away now. Okay. Good. Yes, sir. Okay, sir. I will do just that now. Sure, sir. Sir. Eshego. Ashiri Yonisu. Please, I want you to do everything in your power to get me the killer of my wife. Agbodomo. I must know the killer of my wife. Okay, the animal share. My wife is gone. That's not a problem. That is why you invite us, you understand? Yeah. Don't worry, we'll do our job. How can I survive without you, Araoluwa? Life without you is meaningless. Araoluwa ti fi mí lọ kú èmi nìkan. You don't have to bother yourself. Everything will be fine. Sorry, she'll take the room, but mi ní lè tẹ̀lé lọ fún operation yẹn because mo ní another assignment mo fẹ́ attend sí láàárọ̀ so ẹ mọ bẹ ṣe fẹ́ yanjú ọ̀rọ̀ ara yín and you pé ọ́fíìsà kan fún mi kó bá mi di mọ́tò. all right, sir. All right. But tí rubbish wo lọ̀gá ń ṣe yín náà ṣọ́gà kan fi gbé torí pé àwọn ọjọ́ ọ̀gá wọn kò lè sáré máa take decision láì carry wa along ibi tá a fẹ́ lọ tẹ́ pé a ti map out àwọn strategies tá a máa lò báwo lè fẹ́ máa ṣe ń sìn. bọ́ọ̀ yín ṣe ìgàn jẹ́ kéèyàn tètè rí yanjú nǹkan tó ń wá kiri nígbà tẹ́ kàn máa ṣàdédé jí lọ́jọ́ kan tẹ́ máa sọ pé òkè fine nǹkan tá a fẹ́ ṣe tẹ́lẹ̀ nílé òkùnkùn nǹkan báyìí la tún fẹ́ ṣe báwo ló yẹ fẹ́ work. Oh God, ta ló wá fẹ́ pè fún wọn báyìí. mi ì tiẹ̀ mọ̀ máa ṣàwọn àwọn kan tó bá ṣàwọn available ká ṣàkàn bá wọn kakọ mú fún wọn but this is very very unprofessional now ẹ kàn máa sáré pé one sec máa ní pé ẹ lè tẹ̀lé wa lọ sí operation. wọ́n pẹ̀lẹ́ tiẹ̀ ìwọ ṣáà lọ sọ̀tẹ̀ yàrá. ó máa jẹ́ bá wọn gẹ́ẹ̀tì ṣé anybody ti fọkàn. Nobody, sir. Officer. Yes, sir. Please take the specs. I'm done, sir. So, who is this man? Oh, this is a husband, sir. Yes, I'm the husband. She's my wife. Araoluwa is my beloved wife. Cool down. Sorry. I'm calm. Calm. Okay, sir. Ilẹ̀kùn yẹn ṣé ẹ bá ní jíjà ni àbí ẹ bá ní ṣíṣí? No wọn jálẹ̀kùn mo ṣe ń gbà tí mo fẹ́ wọlé ní sà a kì í tilẹ̀kùn wa. Ẹ kí n tilẹ̀kùn ṣé èèyàn máa ń wà lé ní all the time? My wife is always home and if she's not home I will be home. Èèyàn kan ṣáà máa ń wà lé sà. Okay. Officer. Yes, sir. Prepare ambulance yẹn kó wá páàkì corpse.
pack my wife? Please, you calm down, sir. Please, you No, calm I down. can take my brother. You just calm down, please. Let me see. They want to pack my wife. It's okay, it's okay. They want to pack my around. No. They're packing my wife. Ní sùúrù. Mo ní. Ṣé rí nǹkan tó ṣẹlẹ̀ kò sẹ́ni tí ó dùn. Mo kúkú ní. Ṣé rí ńgbà táwa náà ń rò pé kíní yìí kángun ni kíní kángun síra wọn jura wọn lọ. Èmi ṣe wò pé kí n mú ọmọ mi sẹ́yìn pé ká wá kí yín. Ẹ ṣáà jẹ́ ká ní sùúrù ṣẹ́gbọ́. Mo ní. Nítorí pé alápàdúpẹ́ lọ́lọ́run. Ọlọ́run ṣé lè tó ṣe fún mi yìí dá? Tó jẹ́ pé láti kékeré tí àti bàbá ti lọ. Àti kékeré náà ti fa ilé náà fẹ́mi náà. Mo ti kọ́ wọn. Wọ́n ní kí n máa tọ́jú ẹ̀ kí n máa tọ́jú ẹ̀. Mo ti dá méjèèjì kiri. Ó ṣe ọkọ̀ àfọlọ́. Kọ́nà máa jẹ àṣẹ lẹ́yà. Wọ́n dìde fún ọmọ ilé mi lọ pé ọmọ yìí ò gbọ́dọ̀ ṣe lẹ́yà lọ́wọ́ yìí. Mo ní kò ní ṣe lẹ́yà. Ṣé kò ṣe lẹ́yà báyìí? Ó sì. Ṣé ó yẹ kí bọ̀dà mi fi ru ilé iṣẹ́ wọ́? Kò yẹ ṣùgbọ́n gbà tọ́lọ́run sọ pé ó yẹ ńkọ́. Kò sí nǹkan tá a fẹ́ ṣe. Ọlọ́run ọba àrà ni àrà tóun ló máa ń fi wá dà. Ọlọ́run máa fi wá dára tí ó dà. Kò sí nǹkan tá a fẹ́ ṣe. Alápàdúpẹ́ ni ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣé ní gbogbo ẹkún tẹ̀ ń sùn yìí ṣe hàn pé ó tún kó ìjìyà bókù ọ̀run ni. Ó kó ìjìyà bókù ọ̀run ni. Mo ní. So ẹ ní láti sunkún kankan ẹ má sunkún ẹni tó kú ti kú. Ó dùn mí. Àǹtí mi. Ẹ̀gbọ́n mi, èdè jọ, èdè má fẹ́ kó ṣera yín léṣe. Ẹ̀wọ̀, ẹni tó kú, ó ti kú, ẹni tó lọ ti lọ. Èdè jọ kí ẹ má fẹ́ kún, ẹ má fi ṣera yín léṣe jọ. How can I survive without my wife? I know. Báwo ni mo ṣe fẹ́ ṣe? Ara Olúwa is gone. Mo ẹ wo ọlá ti tèmi. Tẹ́ bá fẹ́ kún ṣera yín léṣe, kí lẹ fẹ́ kó jẹ́ èrè mi? Ta lẹ fẹ́ fi mi lẹ̀ fún? Okay. It's okay. Joe. Joe. It's okay. It's okay. Joe. It's okay. Mr. Bolawan. Yes, sir. Ní ọjọ́ tí ṣẹ̀yìn ṣẹlẹ̀, where were you? Actually, ní àárọ̀ ọjọ́ yẹn. Okay. Mo múra, èmi àti ìyàwó mi I exchange pleasantries and nice mo dẹ̀ lọ síbi iṣẹ́. So bí mo ṣe ń lọ síbi iṣẹ́ lọ́nà, mọ́tò mi dákú. Mo dẹ̀ park mọ́tò, mo wá means mi láti fi débi iṣẹ́. That was it. Mọ́tò wo lẹ wá eventually gbé lọ sí ọ́fíìsì lọ́jọ́ yẹn? Mi ò gbé mọ́tò, báyìí ni mo lò. Tí bá get in clearly, ẹni pé bike lẹ gbé débi iṣẹ́. Bẹ́ẹ̀ni. Ìgbà tẹ́ wá kúrò níbi iṣẹ́, where did you go? Mo lọ lé mi. I'm sorry. Mo lọ sí club. Ẹ̀wẹ̀ má bínú ẹ forgive me. You know I'm not in the right frame of mind. Òun ló jẹ́ kí n máa ṣe mistake. Just forgive me. I just lost my wife. So mo lọ sí club ni. You know, it was a very stressful day for me. You know, àṣìṣe gan lọ́fíìsì enjoy ẹ̀. So èmi àti two of my colleagues akọni ká lọ sí club, ká lọ unwind, ká lọ ṣeré. And that was it. Time lẹ wá kúrò ní club lọ́jọ́ yẹn? No, rárá. You know, mi ò ń lọ club normally. Tí ó bá ṣe pé torí pé ó rẹwà ń jọ yẹn, I had a very long day. Lèmi àtàwọn ọ̀rẹ́ mi kọ́ ṣe ní kakọ̀ lọ sí club. You know, I think I left there around 12 or thereabout. Okay. So, tẹ́ ṣe kúrò ní club yẹn, níbo lẹ lọ?
mo lọ sí ilé. No, mo lọ sí hotel. Mo lodge hotel because I let in shoe so mo wá wò pé instead of driving very late in the night, you know, I was a little tipsy. Mo kàn wò pé ká lodge sí hotel, so mo ṣe lodge hotel enjoy nìyẹn. No, as in, I mean pé ìgbà tẹ́ kúrò l'hotel yẹn. Ilé lẹ lọ. No, mo lọ police station. No, mo lọ sílé so bí mo ṣe délé báyìí tí mo bá òkú ìyàwó mi wọ́n nílẹ̀. Àyà mi já, ẹ̀rù bà mí, ara mi ṣe jìnnìjìnnì, so mo ní láti lọ sí police station láti lọ make report. Ṣé mo lè mọ orúkọ hòtẹ́ẹ̀lì tí ẹ lodge sí lọ́jọ́ yẹn? Ìkànnìyàn. You are a wicked question. Bẹ́ẹ̀ rárá ni. Ẹ gbọ́dọ̀ silly question tẹ́ ẹ béèrè lọ́wọ́ mi yẹn now. Ṣé orúkọ hòtẹ́ẹ̀lì ni máa gbé sórí ni? My wife is dead. Oh, Mr. Agbola. My wife is gone. Mr. Agbola, take it easy. No, ẹgbọ́n nǹkan tó ń bí mi náà, báwo mo ṣe máa há orúkọ hòtẹ́ẹ̀lì sórí? Just take it calm. Sherry, we actually want to get to the root of this. Because nǹkan tá à ń ṣe ní ìgbà iṣẹ́ yín là ń ṣe, we are doing our work. But iṣẹ́ tá à ń ṣe, iṣẹ́ yín là ń ṣe, so you have to provide every necessary information. Ẹ máa ní ìdàtí fún wa. I'm so sorry, please. I'm so sorry. It's fine, it's fine. Nǹkan tí mo kàn fẹ́ get nísìn ni pé ní àwọn explanations tẹ́ give yẹn, are you trying to say it was when you got home in the morning on that fateful day lẹ bá òkú ìyàwó yín? Bẹ́ẹ̀ni, mo ṣe délé ni mo bá òkú ìyàwó mi, wọ́n ti pa ìyàwó mi. How do I live without my Araoluwa? How can I survive without my wife who can love me the way Araoluwa loves me? Tèmi ti tán! Yo! Ẹ jọ̀ọ́ mà, ṣé ẹ mọ ọ̀rẹ́ kankan mọ́ àbúrò yín ni? Ọ̀rẹ́ kan ṣoṣo tí mo mọ̀ mọ́ òun náà ni Janet nìkan lọ̀rẹ́ tí mo mọ̀ mọ́ láti ìgbà tó ti wà ní kékeré títí wọ́n fi dàgbà. Àwọn méjèèjì close gan ni. Ibi tí ọ̀rẹ́ wọn close dé wọ́n ra nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀. Tó bá fẹ́ ra aṣọ ìkan náà, tó bá fẹ́ ra bàtà ìkan náà ni. Kódà tí wọ́n bá fẹ́ ra nǹkan tí nǹkan yẹn bá jẹ́ ọ̀kan, wọn ò ní wulẹ̀ rà. Madam, ẹni wọn kì í ra nǹkan lọ́tọ̀ọ̀tọ̀. Ǹjẹ́ tí wọn kí wọ́n jà lórí pé wọ́n ra nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ rí? Araoluwa jà. Kò sí nǹkan kan tó jọ bẹ́ẹ̀. Mi ò rí irú nǹkan bẹ́ẹ̀ lọ́wọ́ wọn rí. Ṣé àbúrò yín ti mú ọkùnrin kankan wá fi ràn yín nílé rí yàtọ̀ sí Mr. Gbọ́láhàn? Àtìgbà tó ti wà ní school wọn àti Gbọ́láhàn ti ń fẹ́ra wọn. Gbọ́láhàn nìkan lọkùnrin ọ̀kan ṣo tí mo mọ̀ mọ́ títí wọ́n fi ṣèyàwó. Ẹnìkan kò dẹ̀ wá fẹjọ́ àbúrò yín sùn yìí bí pé bóyá ó jí tòun àbí? Jiut. Kò sírù nǹkan bẹ́ẹ̀. Mi ì gbọ́rù nǹkan bẹ́ẹ̀ kò ṣẹlẹ̀ sí Araoluwa. Ẹ má bínú mà o. Àbúrò yín ṣé kò ra nǹkan kan rí? Kẹ́nì kejì wá máa ní dondondondon òun fẹ́ wọ kinní yẹn. Ó wá di pọ́n ń jà sí tó ń di aláriwo dé. Wọ nǹkan kọjá sí. Araoluwa òun ṣe ní wàhálà. Kò sí nǹkan kan tó jọ bẹ́ẹ̀. Kò rí ṣe bẹ́ẹ̀. Ok, ẹ ṣé púpọ̀. Tí a bá tún ní nǹkan míì tá fẹ́ béèrè lọ́wọ́ yín, à á kàn sí yín. Kí ni nǹkan tí ẹ ti wá ṣe nípa ọ̀rọ̀ sísítà wa? A ṣì wà lẹ́nu ẹ̀ o. Àti mẹ́ni tó pa sísítà mi o. So, o sọ fún mi sí pé gbogbo investigation tí wọ́n ṣe pátápátá táwọn ọlọ́pàá ṣe pátápátá wọ́n ò rí anybody tó pa wọ́n. Pẹ̀lú gbogbo investigation gbogbo torture tó fún everybody báyìí. Ṣé o rí everybody kàn tẹ́wọ́ ni? Àbí ká sọ pé a mú Ọlọ́run. Àmọ́ Ọlọ́run ní kíni? Pé sísítà mi kú. Àǹtí mi ò ń bá yàn jà, Ọlọ́run gan lè mọ̀ọ́mọ̀ fẹ́lẹ̀ gan test wa. No, see, mami scott mi nǹkan tí mi fi ń sọ bẹ́ẹ̀ ni pé ìgbà tí ẹ sọ pé àwọn ọlọ́pàá wọ́n ti ṣe investigation sọ́tún sósì wọ́n dẹ̀ rí anything. Maybe ká sọ pé Ọlọ́run mú wa bẹ́ẹ̀ ni àbí ohun Ọlọ́run àbí kí ni nǹkan tí mi kọ́ fi wò pé kí n sọ bẹ́ẹ̀ nìyẹn o. Ṣé orí kò ń ṣàmúhàn Ọlọ́run? Pẹ̀lú tó bá kó oògùn wa sínú sẹ́ẹ̀ tó tọ́ṣọ̀ wa.
A máa jẹ́wọ́. Gbogbo wa. Gbogbo wa ni. Àbí gbogbo yín. Ṣé máa lóun máa tì mí rí ni? Mo máa ń tí ẹ àmọ́ báwo ni máa ní kó gbogbo wa sínú iṣẹ́ ẹ̀ ṣé èmi mo pa àǹtí ẹ̀ ni. Mi trust anybody bí mo ṣe wà yìí. Oh, trust ara ẹ. Mi trust ara mi. Bọ́ mo lè pa àǹtí ẹ̀. Èmi ò mọ yẹn. Mi ò mọ yẹn. Okay, jẹ́ kí n lọ drop kọ́nà gbogbo wa. Sir, kí ni orúkọ yín? Paraventure, Maruf gangan lórúkọ tọ̀dọ̀ tèmi, but people call me Baba Lana. Because Lana ni mo fi ṣe first born. Okay. Yeah. Sir, báwo ni Mr. Agbọ́láwọn ṣe jẹ́ sí yín? Gẹ́gẹ́ bí ọmọ ni, because kí bàbá tiẹ̀ tó kú, he called me. Baba Lana, mo ní yes, ẹ jọ̀ọ́ ẹ máa bá mi tọ́jú ọmọ yìí. So mo dẹ̀ gbà lọ́wọ́ ẹ̀ láti gbà yẹn. So ìbílẹ̀ tí mi gbà báyìí, bàbá ẹ̀ ó palẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni làwọn fi lọ sọ́run. Ṣé wọ́n ṣì níyà? Kò níyà, orphan ni, so èmi ni guardian ẹ̀. Yeah. Sir, àwọn ìwà wo lẹ mọ̀ tí Mr. Agbọ́láwọn máa ń hù? Jẹ́jẹ́ ni, jẹ́jẹ́ ló máa ń lọ, very cool and calm. Kò ń ṣe alárinfín ọmọ. Ó bọ́mọdé ṣe, ó bá gbà ṣe, very gentle, very gentle. Kí Mr. Agbọ́láwọn tó mú Àrànlọ́wọ́ wálé pé wọ́n fẹ́ fẹ́. Ṣé wọ́n ti ever mú obìnrin ní ìwà báyìí pé wọ́n fẹ́ fẹ́ kí wọ́n tó fẹ́ Àrànlọ́wọ́? Ká má rí ní bọ́ọ̀lù rí. Ibo ló ti fẹ́ rí? Mo máa lu ayé ẹ̀ bàjẹ́, ó máa mú obìnrin mi wá fún mi. Lẹ́yìn tó ti mú ọmọ ti bí wá, ṣó fẹ́ stupid ni? Ibo ló ti fẹ́ rí? Kò mú obìnrin mi wá o. Okay. Ṣé anybody ti at some point bóyá report wọn sí yín ọ̀kan report wọn fún yín pé bóyá ọ̀rọ̀ lórí iṣẹ́ àbí àǹgbára ẹni lóbìnrin something like that? I told you before, you get what I'm saying? Mo ní kò ń kóbìnrin rárá, èmi ló fi yẹn jọ. Ibo ló ti fẹ́ rí? Yàtọ̀ sílẹ̀ ní ọjọ́ mẹ́ta kan tí ọmọ kan wá ń bẹ̀ tó sọ wípé mi sẹ́ ọjọ́ kan tí mo kàn bá àwọn ọmọ kéékèèké kan ṣeré tí ọmọ yẹn dẹ̀ wá lé mi fún un lómi orí ò pé ni èmi fún ẹ lóyún. Ibo ló ti fẹ́ rí? Ta ló fẹ́ fún ẹ lóyún? It's okay, it's okay, it's okay. All right. Okay, sir. Yep. Anytime we need you, we'll get back to you. No problems. No problems. Thank you. Yeah, good day. Good day. Ẹ̀yin àti ọ̀rẹ́ yín close gan-an. Close gan. Aṣọ kan náà lájọ máa ń wọ̀. Irun kan náà lájọ máa ń ṣe. Everything báyìí ibi tẹ́ bá ti rí ẹ máa rí mi. Àjọ máa ń wọ̀ almost every time ní 5 and 6 mi làwọn èèyàn máa ń pè. Ẹ̀ẹ́dẹ̀ kí ń jà rárá. A kì í jà. A ní course láti jà. I understand that for gan. Ṣé ọ̀rẹ́ yín ti ever wá bá yín rí kẹ́ bá wọn settle dispute láàrin àwọn àti ọkọ wọn? Bíti báwo? Wọn àtọ́kọ ẹ̀ wọn kì í jà. Ìjà bíti báwọn kì í bára wọn jà. Gbogbo nǹkan tí mò ń sọ ẹ wo àwọn méjèèjì lọ́ọ̀fù ara wọn gan. Ṣé rí tí bá wà pẹ̀lú wọn báyìí mo máa ń fi ọlá àwọn méjèèjì tọrọ ni because wọ́n ti lọ́ọ̀fù ara wọn jù. Wọ́n máa ń sọ pé anytime tí má ti fẹ́ marry mo máa ń fẹ́ irú ọkọ ọ̀rẹ́ mi gangan because wọ́n ti lọ́ọ̀fù ara wọn jù. Madam, ẹ jọ̀ọ́, ọjọ́ wo ni ẹ̀yin àtọ̀rẹ́ yín rí àgbẹ̀yìn? Ìjọ tí ṣẹlẹ̀ gógó náà la ríra last. Àmọ́ mi ò mọ̀ wípé goodbye tó rẹ̀ mi ṣe sí mi jọyẹ̀ last goodbye ló jẹ́. It's okay. Ẹ má bínú, ṣé ẹ̀yin àtọ̀rẹ́ yín ò jáde rí kí àwọn àtẹ̀yàn kan jà tàbí kí wọ́n karùn síra wọn? Ẹ ò understand nǹkan tí mò ń sọ yìí ni. Orí mi ò kí ń bá yín jà. She's a very calm person, kò kí ń jà. Even tèmi àti ẹ̀ bá ń kí ogun ó máa kàn wọ́n pé kóun filẹ̀ ni kóun ṣe tó máa bá yàn jà rárá. Èmi kò. It's okay, madam, it's okay. I really appreciate you, God. Thank you very much. When next we need you, we'll definitely get back to you. Thank you very much. You can go. Thank you. You're welcome. I really will be gone. I didn't even understand. Auntie, ẹ jọ̀ọ́, ẹ má bínú, báwo lẹ ṣe jẹ́ sí Mr. Agbọ́láwọn? Ẹ̀gbọ́n mi ló jẹ́. Èmi àti wọn nìkan ni àwọn parents wa bí. Madam, ẹ jọ̀ọ́, irú àwọn ìwà wo lẹ mọ̀ tẹ́gbọ́n yín máa ń hù? Ẹ̀gbọ́n mi wọ́n ṣe oníwà lẹ́yìn. Jẹ́jẹ́ báyìí lọmọ Èkó wọn lọ.
wọn ò dẹ̀ kí n ṣe dirty business pẹ̀lú anybody. Sis, nínú àlàyé tẹ́ ṣe sílẹ̀, ẹ jẹ́ kó yé wa wípé ẹ̀gbọ́n yín wọn kì í ṣe oníwàhálà. Good. Ẹ dẹ̀ sọ ẹni pé ẹ̀gbọ́n yín ni wọ́n jẹ́. Ìyẹn túmọ̀ sí pé ẹ máa mọ̀ much nípa wọn. And most importantly, nígbà tí wọ́n dàgbà. Mo fẹ́ bi yín ní question. Ǹjẹ́ ó ti ní ìgbà kan rí tí bọ̀dá yín ti ní èèyàn kan bóyá bíi girlfriend? I mean before you got married. Tó ti ní girlfriend kan tí wọ́n ń fẹ́ yálà serious relationship àbí bóyá wọ́n kàn ṣáà ní relationship tí ò tiẹ̀ pé or something. Bóyá àgbà tó wá filẹ̀, bóyá wọ́n jí òtẹ̀ or something. Ẹ mọ̀ bóyá lè máa fà bóyá ìkùnsínú àbí kéèyàn ní òkè mo fẹ́ gbẹ̀san bóyá torí kò fẹ́ mi wá lọ fẹ́ lómi. Ṣọ́ọ̀tì ní irú girlfriend yẹn. Ẹ̀gbọ́n mi ò lẹ́nibọ̀dì tó ń fẹ́ àyàfi àǹtí àrà nìkan ni mo mọ̀ pẹ̀lú wọn láti ilẹ̀ dẹ̀ náà ti jọ ń fẹ́ra wọn. Okay. Kò sí wàhálà. Since ẹ sọ pé àǹtí àrà yìí nìkan náà lẹ mọ̀ tó fẹ́. Bẹ́ẹ̀ni. Thank you so much. And tó bá jẹ́ pé bí a tún wá need any information, we will get across. Thank you. Báwo ni ṣe jẹ́ sí olóògbé? Ẹ̀gbọ́n mi ni wọ́n. Irú ìwà wo lo mọ̀ tẹ́gbọ́n ẹ̀ ń wù? Ẹ̀gbọ́n mi ò níwà burúkú. She's nice. She's kind. Wọ́n dẹ̀ kí n bá yín kankan jà. Thank you. Being your sister or your aunt, whichever way, Emo, as bí obìnrin sóbìnrin, mo mọ̀ pé ẹ máa ní àwọn intimate conversations kankan tó pé máa wà láàrin ẹ̀yin méjèèjì, like bóyá wọ́n confide in you or some kind of ọ̀rọ̀ tó jọ mọ́ pé bóyá wọ́n léèyàn kan tó ń fẹ́ tẹ́lẹ̀, probably she once had an affair with someone, bóyá ọkùnrin yẹn ti náwó fún wọn gan-an, ọmọ kan tó wá pàdé Mr. Gbọ́láhàn tán fi wá sọ pé bóyá wọn ò ṣe mọ́ tán fi wá you know the kind of nǹkan tí mo sọ. Has there ever been a situation like that? Mi ò mọ̀ anybody. Mr. Gbọ́láhàn nìkan ni mo mọ̀. Okay, thanks. Tá bá need any information, we'll get back to you. Okay, thank you. Ẹ kálẹ́ máa o. Ẹ kálẹ́. Ẹ jọ̀ọ́ máa, ṣé àdúgbò yìí lẹ̀yin ń gbé? Bẹ́ẹ̀ ni àdúgbò yìí là ń gbé. Ilé tèmi lélẹ̀. Ilé tèmi wà ńbẹ̀. Okay. Ẹ jọ̀ọ́ orúkọ tèmi ni Detective Olúwafẹ́rànmi. Ẹ jọ̀ọ́ ṣé kò sí? Kò sí nǹkan kan. Ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè nípa àwọn tó ń gbé ní ilé yìí lọ́wọ́ yín. Ẹ wò èmi ò mọ̀ kankan nípa àwọn àdúgbò yìí o. Mi ò mọ̀ kankan torí ìgbà yẹn lèèyàn máa sọ̀rọ̀ ẹyọ kan ṣo nísìn. Lẹ máa sọ 100 mọ́yàn lọ́wọ́. Madam, ẹ ní sùúrù náà, kò lè tó yẹn. Ìbéèrè kékeré ni mo kàn fẹ́ béèrè lọ́wọ́ yín. Tó bá jẹ́ bẹ́ẹ̀, kí ni nǹkan tẹ́ fẹ́ béèrè gangan? Ǹjẹ́ bóyá ẹ ti ever gbọ́ bóyá èèyàn kan àbáwọn tó ń gbé nílé wọn ti ever jàrí àbí wọ́n ń pariwo léra wọn lórí? Ìjà rárá, because ó ti pẹ́ tèmi ti kó dé àdúgbò yìí, mo dẹ̀ mọ̀ ìgbà tí wọ́n kó dé. Ẹ̀ láti ìgbà tí wọ́n dẹ̀ ti kó dé àdúgbò yìí, mi ì gbóhùn wọn fún ọjọ́ kan rárá rí. So wọn ò jà. Ẹ dẹ̀ tí rí bóyá ẹnìkankan ti wá pariwo lé wọn lórí ní ilé yìí rí? Kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Kò sí. Ẹ ṣé gan, mo really appreciate. Ẹ ṣé gan. Ìgbà Olúwa ṣeun. Owó ní Olúwa ṣe ń bì. Ó mọ̀rọ̀ àwọn ọlọ́pàá. Tó bá sọ ẹyọ kan ṣo báyìí, mo ṣe sọ síwájú 100 ni. Ó dọdún kan. Ó bá dẹ̀ ti tẹ̀lé wọn dé police station báyìí, ọdún kan ni. Bẹ́ẹ̀ ni. Olúwa ṣeun lọ. Wọ́n àti bí sí. Lọ lé mi, ó dàbọ̀. Guys, any evidence? Nothing yet, boss. Sir, mi ò tí really need anything solid to talk about now. Bẹ́ẹ̀ sábà further. Sir, we are still struggling with the situation, sir. Struggling? Yes, sir. For now, ọ̀rọ̀ yẹn ṣì rú mi lójú sà.
tó bá jẹ́ bẹ́ẹ̀ mo believe pé gbogbo wa la ní voice interview oníkálukú. Yes, sir. Àwa tá dẹ̀ ní voice mo mọ̀ pé a ní jot down. Yes, sir. Go through the voice. Ẹ̀yin tí ẹ dẹ̀ jot down náà go through the question and the answer. I know something will come out from it. All right, sir. And I think that's the best idea. Yeah. All right. So, get back to your work. All right. All right. Auntie, ẹ jọ̀ọ́, ẹ má bínú. Báwo lẹ ṣe jẹ́ sí Mr. Bella? Ẹ̀gbọ́n mi ló jẹ́. Èmi àti òun nìkan ni àwọn obìnrin tí wá bí. Madam, ẹ jọ̀ọ́, àwọn ìwà wọlé mọ́ tẹ́gbọ́n ìmọ̀. Mi ò ń ṣó ní wà lẹ́yìn. Jẹ́jẹ́ báyìí ló ń wọ̀. Mo dẹ̀ kì í ṣe dirty business pẹ̀lú anybody. Sis, nínú àlàyé tẹ́ ṣe sí, ẹ jẹ́ kó yíwa wípé ẹ̀kọ́ yìí ìṣòro wà. Ẹ̀dẹ̀ sọ ẹni pé ẹ̀kọ́ yìí ni wọ́n jẹ́. Ìyẹn túmọ̀ sí pé ẹ máa mú wọ́n jì nípa and the most important nígbà tí wọ́n dàgbà. Mo fẹ́ bí ní question. Ǹjẹ́ mo ti ní ìgbà kan rí tí bọ̀dá yìí ti ní èèyàn kan bóyá bí girlfriend? I mean before he got married. Tó ti ní girlfriend kan tí wọ́n fẹ́ yálà serious relationship àbí bóyá ń kọ́ṣá ní relationship tí ó ti ẹgbẹ́ or something. Bóyá àgbà tó wá fi lẹ̀ bóyá wọ́n jí òtẹ́ or something. Ẹ mọ̀ bóyá lè máa fa bóyá ikú sínú àbí kéèyàn ní kí n fẹ́ gbẹ̀sán bóyá tó ní kò fẹ́ mi wá lọ fẹ́ lórí ṣọ́ọ̀tì ní òkè mi. Ẹ̀gbọ́n mi ò lẹ́nìbọ̀dì tó ń fẹ́ àyàfi àǹtí àrà nìkan ni mo mọ̀ pẹ̀lú àti lẹ́dẹ̀ náà sí lọ́ọ́ fẹ́ra wọn. Okay. Kò sí wàhálà. Since ẹ sọ pé smart guy. Bọ̀bọ́ yìí rò pé òun gan ni. Òun ló tiẹ̀ pàyàwó ẹ̀ ni. Òun ló pa. Torí àwọn ọ̀rẹ́ yìí kò jọra rárá àti rárá. Òun lọ lé òun lọ hòtẹ́ẹ̀lì. Àbí? Òun ló pàyàwó ẹ̀. Òun ló máa pàyàwó ẹ̀. Too heartless. Kí Mr. Bọ́lá hàn tó Kamari ni bọ́ọ̀lù mi. Ibo ló ti fẹ́ rí? Mo máa lu ayé ẹ̀ bàjẹ́. Ó máa mú obìnrin mi wá fún mi. Lẹ́yìn tó ti mú ọmọ tìbí wá. Ṣó fẹ́ stupid ni? Ibo ló ti fẹ́ rí? Kò mú obìnrin mi wá o. Ṣé anybody tí at some point bóyá report wọn sí ó report wọn fún yín pé bóyá ọ̀rọ̀ lórí iṣẹ́ àbí agbára ẹni lóbìnrin something like that? I told you before. You get what I'm saying? Mo ní kò ń kóbìnrin rárá. Èmi ló fi yẹn jọ. Ibo ló ti fẹ́ rí? Yàtọ̀ sílẹ̀ ní ọjọ́ mẹ́ta yìí kan tí ọmọ kan wá ń bẹ̀ tó sọ wípé mi sẹ́yìn sí ọjọ́ kan tí mo kàn bá àwọn ọmọ. Now, kí ni èsì assignment tí mo fún yín? Sir, ọ̀rọ̀ yẹn ò tí ì really yé mi. But ó dà ìpara àtà ló wá ṣiṣẹ́ yẹn. Sir, to my own point of view, mo rò pé ọ̀rọ̀ yẹn ṣe dirty business kan. Wọ́n fẹ́ gbẹ̀san lára ìyàwó ẹ̀.
ẹ wò sà nǹkan tèmi feel ni pé ẹni tó ṣiṣẹ́ yẹn ó likely kò yẹ pé vicinity yẹn ló wà. But to my own point of view mo fi pé guy yẹn gangan òun ló pa ìyàwó ẹ̀ fún lára rẹ̀. Yes. Why tó ṣe rò pé òun ló pa ìyàwó ẹ̀? Because when I was listening to the voice note tí a record ní ọjọ́ yẹn ọ̀rọ̀ ẹ̀ kò tálì rárá àti rárá à ń bèrè lọ́wọ́ epo tẹ òun ló lọ tí ó kọ́kọ́ sọ pé òun lọ sí police station òun lọ lé òun ò lè recollect so I feel like irọ́ ti wà nínú gbogbo nǹkan tó ń sọ yẹn. mo ṣẹ̀ṣẹ̀ ń recollect no yes she's right. because ibi ni mo wà lọ́jọ́ yẹn lóòótọ́ nígbà tá a interrogate máa yẹn and the way tó ṣe ń sọ̀rọ̀ it wasn't straightforward ó kò bẹ̀rẹ̀ sí ń yẹ hòtẹ́ẹ̀lì o kìíní kan ọjọ́ yẹn ló yẹ kí n ti fura lóòótọ́ lady right boss ẹ má bínú sáà o tí ẹ bá ní sọ pé bóyá mo fẹ́ kọ́ yín níṣẹ́ yín ṣe but at least with the little knowledge tèmi náà ní nípa ṣẹ́ mo bá feel pé ẹ jẹ́ ká invite bọ̀bọ̀ yẹn sí ibà I'm so sure pé tá a bá bẹ̀rẹ̀ sí ń tọ́jú ẹ̀ ká tó náà tọ́jú ẹ̀ fún few days I'm very sure bọ̀bọ̀ yẹn máa jẹ́wọ́. Okay. I will undo that. Sori, torí wo sinbi lọ́jọ́ yẹn ni o. Ká ní kó tó ìbò yẹn ṣe lọ́jọ́ yẹn. Are ò balẹ̀ bó ṣà ń lọ hòtẹ́ẹ̀lì o ilé o kíní kan. Èmi ò sí bí báyìí. Ọmọ kémi wà ń bí náà. Èmi mo interrogate èmi àti ẹ̀lájọ́ interrogate ẹ̀ náà. Ìwọ ní gbogbo ẹ̀. Now, Mr. Gbọ́láhàn, ṣé o fẹ́ help ara ẹ kúrò nínú situation yìí? Why can't you just tell me the truth? Jẹ́wọ́, màá release ẹ, ṣé mo ṣe jẹ́? Tell me the truth. I've been saying nothing but the truth láti gbà tí ẹ ti keep me síbí báyìí. Mi ò parọ́ fún yín, báwo ni mo ṣe máa pa ìyàwó mi? Ẹni tí mo fẹ́ ní ṣùlọ́kà, ó bẹ̀bẹ̀ fẹ́ ẹ̀. Ó sanwó orí ẹ̀. Gbẹ́nu sọ̀rọ̀! Kí ló ń ṣe ẹ́ báyìí? Ó jẹ̀bi, mo fẹ́ ní ṣùlọ́kà ni. What rubbish? I didn't kill my... You did! How can I kill my wife? Mi ò pàyàwó mi. Ṣé yín lè pàyàwó sí yín ni? Mi ìpàyàwó mi náà. Mo jẹ́lé mo dẹ̀ bá tó ti kú kí lè fẹ́ kí n ṣe. Ìwọ́n ti pọ̀ òwe kàn ń tà sí. Mo lọ sí police station. Irọ́ ilé mo kọ́kọ́ lọ. Irọ́ mo lọ sí club. Irọ́ hotel ni mo padà lọ. Ìwọ náà gbọ́. Just can you just say the truth? I don't club gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yẹn, you know, téèyàn bá go through stress, sometimes you need to unwind. And gbogbo tani mo ṣe mistake sọ̀rọ̀ yẹn is because I was down psychologically, I was depressed, I was in trauma. Shut the fuck up! Tell me! Now, are you gonna tell me the truth? Or you want me to treat you like a goat? But I've been saying the truth. Mi ò pàyàwó mi tí mo fẹ́. Ọkùn kí lẹ fẹ́ ṣe? Mi ì ṣe kankan. Since tí o kì í ṣe ìwọ ló pa ìyàwó ẹ̀, so mo kàn fẹ́ ṣe àwọn experiment kan. Ẹ má ṣe rè. So that we can know. Ọkọ ẹjọ́ torí Ọlọ́run! Ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́! Please let's talk man to man. Please let's talk man to man. Ẹ wá ẹ súnmọ́ bí ẹjọ́. Mọ nǹkan tó ṣẹlẹ̀. Ṣé mo pé ìyàwó mi? Mo nífẹ̀ẹ́ gidi gan. Òun náà dẹ̀ nífẹ̀ẹ́ mi gẹ́gẹ́ bí ìyàwó. A máa ń bára wa lò gẹ́gẹ́ bí lọ́kọláya. Mo jáde ìgbà tí màá délé ni mo bá òkú ẹ̀ tó ti kú. Ọba tó ti kú. Ọba tó ti kú. Ọba òkú ẹ̀ tó ti kú. Ẹ má bínú sà. Please ẹjọ́ sà. Ẹjọ́ sà. Ẹjọ́ ẹni sùúrù. Yóò jẹ́wọ́ your bloody. Sorry sir, máa jẹ́wọ́ sà. Máa jẹ́wọ́ sà ẹjọ́. Are you ready to talk? I'm ready to talk. I'm ready sir. We are say something. Ẹjọ́ ẹ pa mí sílẹ̀, má pa mí síta. She was cheating on me. Mo kàn ní kí n kọ́ ọlọ́gbọ́n ní kí n fi pílò bò lójú mọ́lẹ̀. Ó wá kú. I killed her. Killed your wife. Sorry sir. Sorry sir. Sorry sir.
Uncle Gbọ́láhàn ẹ máa surprise mi gan. Ngbà tó sọ fún mi lórí fún mo ní pé mo ní láti máa bọ̀ nbí báyìí kí wọ́n á rí yín gangan kẹ́ ṣàlàyé fún mi lójúkorojú pé kí ni nǹkan tí ara Olúwa ṣe fún yín tẹ́ fi fíìl pé ikú ló tọ́ sí kí ló ṣe fún yín gangan kí lọ́mọ yẹn ṣe fún yín. She betrayed me. Betrayed you? Pẹ̀lú gbogbo bí mo ṣe fi ìfẹ́ bá ara Olúwa lò. Hey. Mo fi owó bá lò. Mo fi inú kan bá lò. And the only way she could pay me back was to cheat on me. Cheat on you? Ṣebí mo jí láàárọ̀ ọjọ́ yẹn ni. Mo prepare láti lọ síbi iṣẹ́. Ara Olúwa dẹ̀ sọ pé ara òun ṣe bákan. And I told her to go to the hospital and check herself. Àárọ̀ ọjọ́ yẹn mo tún fún ní Bangle as a gift. You know, I always buy her gifts. Mo dẹ̀ jáde mo lọ síbi iṣẹ́. Bí mo ṣe ń drive lọ lọ́nà ni mọ́tò mi bẹ̀rẹ̀ sí ní act funny, so I had to park somewhere. Mo gbé bike pé kó gbé mi lọ sọ́fíìsì. Mo kàn feel pé kò pọ́n mi lé láti gbé bike lọ síbi iṣẹ́. Then I decided to go home and pick my wife's car. Bí mo ṣe dé ilé ni mo bá ọkùnrin mi pẹ̀lú ara Olúwa tèmi. Tí wọ́n hug. In my house. Ó dá system mi rú njọ́ yẹn. I left the house. In fact, nǹkan tí mi ò ṣe rí ní ayé mi mo ṣe ń jọ́ yẹn. Mo wá dẹni tó ń rìn kiri. Ara mi ò balẹ̀. I ended up in a beer parlor. I was drinking my life away. But my daily enjoy me will get ara mi mọ́. Èṣù yá mi lò, so I killed her. Ara Olúwa. Ara. Ara! Ara, look at me. Ara Olúwa, look at me. Ara! Hey, mo gbé o. Èṣù ṣe mí o. Ara, look at me. Ara. Killed her. You killed her. But it's get it wrong. It's get it wrong because èmi àti boyfriend mi lájọ wà nínú living room ní lọ́jọ́ yẹn. Èmi àti lájọ wà nínú living room ní lọ́jọ́ inú kitchen ni ara Olúwa wà. Ẹ kò pọ̀ mọ́ yẹn dànù. Janet, what are you telling me? Ṣé o fẹ́ sọ pé mi ò dáyàwó mi mọ̀ ni? Mo ní mo rí ara Olúwa tí ọkùnrin mi ọ̀gẹ̀. Kò lè mọ̀ gan, the bangle I gave her that money was the first thing I cited. Tí wọ́n hug ara wọn báyìí, you're telling me pé wọ́n wá sílé wa now. Ẹ ti ṣe mistake. Báńkù tó jẹ́ pé èmi ni mo rí lọ́wọ́ ara Olúwa tí mo sọ pé báwo ló ṣe máa ra irú nǹkan báyìí fúnra ẹ̀ tó ní ra tèmi tí mo gbà lọ́wọ́ ẹ̀ tí mo fi sọ́wọ́ mi. Look at this bangles, it's so fine. I'm sure pé méjì ló máa rà tèmi dà. Sorry to disappoint you, èmi kọ́ ni mo rà. Gbọ́láhàn ló rà, so ó ṣe fún mi láàárọ̀ yìí. Wo kò sí wàhálà, bá mi bọ́. No. Tí ẹ bọ́ wá náà kí n tiẹ̀ fi ya picture náà. Bó wá náà. Ó mọ nǹkan, a máa béèrè lọ́wọ́ ẹ̀ pé bolo ti ra o, a jọ wá lọ síbẹ̀, so a máa lọ pick tiẹ̀ náà. But this, ó mọ nǹkan tó ṣẹlẹ̀, bọ́ ilé ìwà náà, jẹ́ kí n tiẹ̀ ṣe ya fọ́tò kí n kàn tiẹ̀ wọ̀ lọ́rùn, Ọlọ́run ló tẹ̀ nínú ẹ̀. Kò ṣe. Next time, tọ́kọ ẹ bá ti fẹ́ ra nǹkan fún ẹ, máa sọ fún pé kó máa ra méjì. Torí pé o mọ̀ wípé tó bá ra méjì, máa gbà lọ́wọ́ ẹ̀ ni. Ọlọ́run ló ní pé àjọ wá ní ìbejì, wàhálà ò bá pọ̀.
Anyway, mo ní gist fún ẹ tó bá rí nǹkan tó ṣẹlẹ̀. Kíni. Tó bá rí nǹkan tó gbé ní Starblog lénìí. Wo gist yẹn máa ní láti dúró kó tó dé kitchen ni mo wà tí mò ń ṣe oúnjẹ. So wá join mi ní kitchen kájọ lọ máa gist lọ. Because mo dẹ̀ mọ̀ ẹ́ tó bá ṣe díẹ̀ nísìnyí wọ́n ló máa pariwo ebi o. Ìgbà tí mi sí on diet báwo mi ṣe ní jẹun. Ìwọ tó ti ní jẹun fún 5 days. Fún mi ring. Hello? How are you? Mo wà lọ́dọ̀ ọ̀rẹ́ mi ara Olúwa náà. Ṣé wàá wá bá mi bẹ̀? Stop ẹ wá bá mi bẹ̀ onírasẹ̀ onísọkúsọ bóyá máa sọ̀sọkúsọ ni mo retí ẹ̀. Má worry, máa send address ẹ̀. All right, see you soon. Wo kí ló fẹ́ ṣe gan sef? Má fọ ìwọ́jà náà. Kò fún ṣẹlẹ̀ ní wípé mo fẹ́ sọ fún wípé that you should not leave me. Leave you? Yes. Kí ló ń sọ yìí? Irú ọ̀rọ̀ wo ló ń sọ yìí? Kí ni mo ń wá kiri náà? Let me ask you, jẹ́ ká máa kalẹ̀ ẹ̀kọ́ kan. Talk about your beauty, your shape, oníwà, you're comfortable, you don't stress me. So sọ fún mi jọ, ṣé àti má fi rẹ̀ dáhùn sí pórí mi ò pé nìyẹn? Àbí èmi ni kí n sọ fún ẹ pé kó má fi mí sílẹ̀? Báwo ló ṣe máa sọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀? Kí ni mo tún wá lára ọkùnrin tó ní? Nígbà tó mọ̀ pé gbogbo nǹkan tí mo bá bèrè lọ́wọ́ ẹ̀rọ fún tẹ̀mí lọ́rùn. Máa fún mi lówó, máa ń ṣe shopping fún mi. Mo tún mọ eré ṣe lórí bed. Ní kí ló tún wá kú? Ọkọ méjèèjì yẹn ló wà important jù. Oh serious, mi ṣe ní mẹ́rin ṣe. Wọ́n ti fi good looking lẹ̀ káàkiri má sọ̀rọ̀ yẹn. Ó mọ̀ pé wọ́n nìkan mọ̀ ni. So gbogbo energy mi orí ẹ̀ nìkan ni. Kárí mò ń ṣe ẹ̀ ń sìn, ìyẹn mi ni mo rí ṣe kí. Ó kàn dàbí ká máa sọ̀rọ̀ yìí lọ ni. Kí máa sọ̀rọ̀ nílé onílé. Níwò tí ẹ̀rí òun mú yí o mọ́ra. Tí ọkọ̀ rẹ̀ bá lọ wọlé ń sìn, kó wá máa rí ọkọ̀ máa wò pé àwọn wò nílé. Kí ló tó máa ń sọ̀rọ̀ báyìí? Mo ti sọ fún ẹ pé family friend lèmi àtọ̀rẹ́ mi. Everybody ló mọ̀ pé best friend ni wá. So mo ti fẹ́ introduce ẹ sọ́kọ ẹ̀gbọ́n so that anytime tó bá fẹ́ wá síbẹ̀ báyìí, mo free láti wọlé anytime tó bá wọ̀n ẹ̀. Still, mi ò wà comfortable. Stop. Hey, look who is here. Uncle Tade. What's up, bro? Nothing much. Go holiday. Ó ṣe wọlé náà pa ìgbọ̀n. Ìwọ wọ́n ṣe ẹ̀dín náà ni mo mọ̀ wọ́n máa sọ fún ẹ nígbà yẹn ló máa sọ pé kí wọ́n á help ẹ kí wọ́n á ṣe nǹkan mí ìdẹ̀ ráyè. Uncle Tade ẹ pẹ̀lẹ́ ẹ kú tọ́jú ẹ. Àwa ní jàre. Ẹ dẹ̀ kú ìfaradà gbogbo wàhálà ẹ̀ because bóyá ìwà yìí gbogbo wa pátápátá la mọ̀ pé she's such a handful. Kí ni mo fẹ́ ṣe? Ṣé mo lẹ́lòmíì ni? Kí nìyẹn wá túmọ̀ sí? Kí ló máa wá ṣẹlẹ̀ báyìí? Ó ṣáà ti dáná tán, ó yá lọ sáàbù akáwá jẹun. So wàá gbé ẹnu ẹ̀ gbọ̀ngbọ̀n yẹn wàá fi jóúnjẹ tèmi sí àbí? Má wọ̀ mò ń bẹ́ẹ̀ dé mọ̀ ṣé bí Uncle Tade wà níbàyí wọ́n ń gbọ́ gbogbo ẹ̀. Ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ mo ti ṣe oúnjẹ tán so èmi àti àjọ lọ set dining nísìn. Ṣé ẹ̀sùn oúnjẹ tèmi mọ̀ ni? Ẹ̀fọn ni. Bóyá máa bọ̀ kí àlejò wà bí wá. Say it again. Àbọ̀. Àwọn ọ̀jàre a máa lọ set dining. Mo tẹ̀ kí wọ́n ojú àlejò rárá. Ní kí ni? Ṣáwọn làlejò ilé ni ilé yín jàre. Wọ́n máa ṣe bí ìbejì. Èmi àti boyfriend mi lájọ ọ̀gàrà wà. Ara Olúwa ò ever cheat on you rí lájọ tí mo tèmi tó sì fẹ́ yín tí mo ti mọ̀. Ẹ kàn pọ̀ ọmọ yẹn dànù. Ẹ dúró ná. Èṣù tó lò yín tẹ́ fi mú ọ̀rẹ́ mi tẹ́ fi pa yín. Kí ló dé tí ò ṣe lò yín? Kẹ́ wá mú òkun báyìí kẹ́ pokùn so kẹ́ níyàwó yín cheat on you o. Káwọn èèyàn tẹ́ wá sọ pé ó ṣe dá ó para ẹ. Èṣù yẹn ló wá mú yín tẹ́ fi pa ọ̀rẹ́ tèmi dànù láì ṣẹ̀yìn láì rò. Ẹ ṣe nǹkan tó dáa o. Ẹ rẹ ní bá yín sọ̀rọ̀ ẹ ṣe nǹkan tó dáa rárá. Janet, ìwọ ló wọ Bangle ara Olúwa. Èmi ni mo wọ̀. Ẹ̀gbọ́n mi, báwo lè ṣe ń ṣe báyìí? Báwo kí ló dé tẹ̀ ṣe kí ní sùúrù? Kí ló dé tẹ̀ ṣe farabalẹ̀ kẹ́ rókòdó ọ̀rọ̀? Òun lẹ kó gbogbo wa sí wàhálà yín sì kò sẹ́ni tó lè jókòó nu wa. I'm doomed. Ó ti late, ó ti bọ́. Nǹkan tẹ́ ṣe ò dá rárá. Èyí sì. Ẹ kàn pọmọ yẹn dànù. Ẹ pọmọ lọ́mọ dànù. Òun lélẹ́yìí o. Ẹ ràn already. Ọ̀gbẹ́ni Jide, time up. Jide, time up. Stand up.